tó jẹ lẹ́nìí láti jẹ́ òtún gbé mi o olúwọlé lọ ṣàìsàn. Ṣàkátà ọmọ àpàlọ́lọ́ gbọ́dọ̀gbọ́n ọ̀rọ̀ lágbára ọ̀rọ̀ kọjá ohun àmúṣàwádà o. Ṣàkátà ọmọ agbẹnu ẹnu pa lọ́lọ́. Ṣàkátà ọmọ ìsàbàlà ọgọ ó jẹ gbọ́dọ̀gbọ́n ìsàbàlà ọgọ. jẹ́ léwu lọ́wọ́ ẹ̀mí àágùn òní fàìsàn ló gbogbo wa jọ máa dàgbà jọ máa jogún. Abọ́ọ̀ṣẹ́ náà ni ọba ní kó máa sọ pé àṣà ọdún bá ní kó máa kó máa olùkọ́ burúkú olùkọ́ burúkú ẹ̀yẹ́gbọ́n ẹ̀dùnkọ́ ìṣàlùkọ́ bá ní lásìkò tí ọ lágbára ọlọ́run lágbára ọlọ́run ẹ̀kọ́ tọrọ o oyè ilé ẹ̀ o ti sá lọ kábíyè ló gbé ẹ̀kọ́ làbùkù wá jẹ́ àtú ẹ̀ lára àtú ẹ̀ lára àtú ẹ̀ lára àwo àmọ́ ọmọ lọ́la bí àsọ̀rọ̀ ní ajáde lórí ìdájọ́ rẹ̀. Gbogbo ibi tó ń kálukú fi lé wọn lẹ̀ sí wọ́n fi wá bẹ́ẹ̀ kí oyin nísàlẹ̀ mi ayọ̀tọ̀ fi lé lẹ̀ sí náà máa bá lọ́kùnrin lóbìnrin ayọ̀tọ̀ fi lé lẹ̀ sí náà máa bá. Olùtẹ́jú lẹ̀ wọlé ẹ̀ o ti débi àgbà báyìí ọ̀rẹ́ ti di pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ọ̀sọ́lá kọ̀kọ́ ọ̀rẹ́ tó bá ń sákùn ní ọmọ máa sákùn ìyẹn tó bá súnmọ́ ló máa súnmọ́ lágbára.
sápàrà ní ọba ń jẹ́ ọ. Kábíyèsí ọjà olóògùn jẹ́ sóṣù àdúrà wa gbà ojú òní tí wà ní sábàárọ̀ ọgọ̀ ojú òní tí ẹ̀ òní ṣèṣì wà òní ṣíṣe àṣẹ òní sílẹ̀ àṣẹ kérékéré abí òní pẹ̀lú àṣẹ ojú òní ọmọdé jẹ́ wà fún àṣẹ wàárí jẹ wàárí mu wàárí lọ wàárí lò àsìkò tó yóò yẹ wàá mọ̀ sí re wàá mọ̀ sí re ire owó àṣìjà wa bẹ́ẹ̀ gbé ire ọmọ àṣìjà wa bẹ́ẹ̀ gbé ire ilé tuntun lẹ́yìn ìgbà tó joyè ó lè dá tọ́lẹ̀ tọ́lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó joyè àkọ́kọ́ tuntun lágbára àwọn tó lé ayé lágbára àkọ́dá lágbára àṣẹjọ́ ọ̀run o tí mọ̀ ṣe kò ní mọ̀ ṣe mọ́ ọlọ́run ní fọ̀rọ̀ bẹ́ẹ̀ sí lágbára Elédùmarè àwọn tó ti lò nísàlọ̀ tó lò pẹ́pẹ́pẹ́ lágbára ẹ̀ wá lò pẹ́pẹ́ ìwé òní báráyé nù o ìwé òní báráyé nù o òní ṣẹ̀ṣẹ̀ gbé o òní ṣẹ̀ṣẹ̀ gbé o òní ṣẹ̀ṣẹ̀ gbé aráyé òní bínú ẹ̀ tọmọdé tàgbà lù ìṣẹ̀rí ọlọ́fin ọtí rí pé ìwé olùgbé nísàlọ̀ àjẹ́ ojú òní ẹlẹ́bọ̀lógún ọ̀yọ́nu sí ẹ̀ ìgbésẹ̀ òní báráyé nù ẹ̀náwó fọ́dúnwó àwọn òní kọ̀jọ́ tètè dé ọ̀run wà ní pìyẹ̀ báyìí tètè dé ọ̀run ò ní pìyẹ̀ o gbogbo ohun tó bá wà sọ wá ẹ̀náwó fọ́dúnwó o ò ní sọ̀rọ̀ sọ ìwíkúwí kò ní tẹnu ẹ jáde ìsọkúsọ ní tẹnu ẹ jáde ọmọdé mi àwọn tó náà yá fàgbà. ẹ ti wí ló máa rí ẹ ti wí ló máa rí èyí ẹ wí bẹ́ẹ̀. Arọ́dẹ́ ti rọ̀ mọ́. Àwọn bàbá ti sọ. Ẹ̀ẹ́dógójì, ẹ̀ẹ́dọ́gbọ̀n, ẹ̀ẹ́dàádọ́ta, ẹ̀wọ̀n ẹ̀pẹ́ ní gbogbo ọmọ bá tó ti wà nínú olóyè oníburú fún ẹ ẹ̀dá fún ẹ. Bàbá wọn lọ́lẹ̀kùn ẹ̀kọ́ ojoojúmọ́ ẹ̀ṣẹ̀ gan adúpẹ́ ẹ̀yin níjẹta ẹ̀yin lánàá ẹ̀yin náà tún ní lọ́la pé olóyè ẹ̀dọ̀mọ̀ wọn. Ẹlẹ́rìí kápítà ẹ̀mí àgbẹ̀ wà dẹ́gbà oyè tó wáyé lọ́dọ̀ lọ́sìn àmọ̀ bá mi jẹ́ ìrọ̀lá délé fún tí mo wá dé ìsìnkú mi jẹ́ díẹ̀ o olóòtú máa ṣe ẹni wá ti pẹ́ lọ́nà tó jì ó lè ṣe dáadáa ẹ̀mí àgùn. Ẹlẹ́rìí kápítà kò sí ilé ẹlẹ́rìí kápítà òní jáde lẹ́kọ̀ọ́ lọ́wọ́ asase òní kẹ́ ẹ mọ́ mi kankan ó dẹ̀ ní ìrìnà pàdé wọn lẹ́yìn tó lè dé yìí ọkọ̀ tó ń ṣe nǹkan rẹ̀ dọ́kùdọ́kù ló máa jẹ́ bàbá bàbá tó bá dé lọ́dọ̀ ọlọ́fin bẹ́ẹ̀ ló máa ní fẹ́ wọn. Ẹlẹ́rìí kápítà ẹlẹ́rìí ká òde sórí ilé òde sáré kó bá lẹ́rọ̀ ọlọ́fin ẹnjìnà ẹ̀mọ́ràn adékúnlé bàbáde ọ̀fẹ́ jẹ ọ̀tún ayékún tòlú ìṣẹ́ni òye náà ní bàjẹ́ nílé ẹ̀. Gbogbo ìgbà ọlọ́fin bá ti ń bẹ̀rù àlọ́wọ́ yọ. Gbogbo ìgbà ọmọ ìdìbò bá ń bẹ̀rù àlọ́wọ́ yọ. Àwọn olóyè ìlú àwọn bàbá ìlú ọba tí wọ́n ṣe ṣe òrì sílẹ̀ yìí. Gbogbo ọtọ́ jẹ́ wájú lẹ́nu ọ̀dẹ́lẹ́ pẹ̀lú ayọ̀ ibi òní wọ̀ wọ́n àṣìṣe òní wọ̀ wọ́n adébẹ̀ adébẹ̀.
ok ẹ máa gbọ́n bí ìlẹ̀kẹ̀ rè wọ́n ní ká fi sí i lọ́rùn ìlẹ̀kẹ̀ rè náà ló ṣé ká fi sí ká fi sí ẹ ti ní ká fi sí. Òní gbà ṣẹ̀ṣẹ̀ lọ́rùn àwọn ìlọ́rùn ṣé ètò ìbáyìí wàá mọ̀ sí dáadáa. Ṣé fi owó lè máa fọwọ́ ìka o láti rí ìlọ́rùn ṣe máa rí nìyẹn. Owó lè máa fọwọ́ ìmọ̀ ká o ọmọ lè máa fi gbé ní kòkòrò wọn. Ti ìlú Ìṣẹ́rí oyè tó wá jẹ lẹ́yìn àmọ́ lórí òòlù ṣìṣe òòlù sílẹ̀ jẹ́ ní ìbámọ̀ mi ti jẹ́ bó ṣe máa rí nìyẹn òòlù ní fọmọ ṣe òòlù fàyà ṣe òòlù fẹbí ṣe ìléwọ́ tán bẹ́ fún ọ lẹ́yìn wàá fi darí ìlú sí dáadáa máa rí bẹ́ẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ o ìyá o òòlù ṣìṣe o òòlù sílẹ̀ tẹ̀ mọ̀ lórí oṣù máa rí nìyẹn arúgbẹ́ o gbogbo àwọn bíbá iná nínú ọdún yìí jọ abájọ fún gbogbo wa abájọ fún gbogbo wa ni mo lè ṣe máa rí nìyẹn àti bá a lọ sílé àṣẹ. Òní jẹ́ léwu lọ́wọ́ òní jẹ́ láwùn lọ́wọ́ òní fọmọ ṣé o òní fàyà ṣé o èèyàn dáadáa ní láàrin ìlú tó bá wá joyè tán dáadáa á túbọ̀ máa pọ̀ sí i lágbára àwọn lálẹ́ tó wà nílẹ̀ yìí tó bá joyè tán ọlá ẹ̀ ò ní rẹ́yìn o ò ní gbọ́mọ sí o ò ní gbáyà sí o ò sì máa rí fún ẹ̀yìn o. Bàbá ìwò kì. Ọláyin kápítà ayé adùn alóyin. Pé a ti ń wọ̀tọ̀ owó a máa wá ẹ wá àlàáfíà a máa bá ẹ gbé inú adùn kò ní kó o fúnra wọn. Adùn kalẹ̀ ni wọ́n sì máa yẹ fún mi hàn. Ọlọ́fin ni òní kalẹ̀ ọlọ́fin o òní kọ́yìn sílùú ilé òní kọ́yìn sí ẹ o ìyàwó ẹ níkẹ́ kò ní mọ sàárẹ̀ ọmọ o kò ní kábàámọ̀ o òun náà kò ní báwọ̀ èyí lọ o ilé yín á túbọ̀ máa dùn á túbọ̀ máa lóyún o àwọn ọmọ ẹ wá yanjú fún mi àwọn ọmọ ẹ náà aṣọ oyè o ẹ̀yin ìlú Ìṣẹ́rí ẹ̀yin ìlú Ìṣẹ́rí ọjọ́ gbà kí n tó dé mo ti ń gbọ́ pé Alex èèyàn dáadáa ni in fact kí n tó fún lóye yìí mo pe mẹ́lò pé ṣé ẹni yìí wọ̀ tiẹ̀ mẹ́lò ní kó tí ẹgẹ́ ń sọ̀rọ̀ náà ó ní Alex kan àwọn kábíyèsí ó wọ̀ tiẹ̀ that was the PA to the last Ọlọ́fin tó dẹ́ assure mi pé Alex wọ̀ tiẹ̀ ó ti ṣe dáadáa fún mi lágbára Ọlọ́run orúkọ rẹ̀ ìbàjẹ́ nìyẹn bí mo ṣe ń fẹ́ àìmáfẹ́ mọ́ kò ní dé báyà o tayataya tọmọtọmọ ìlú yìí àtúbọ̀ máa gbèjọ orí fún ẹni ó ti ń ṣe oríire ìlú yìí nǹkan tó ti ṣe sílùú yìí kò ní parun lágbára ṣe máa rí fún ẹni. So let me sincerely swear, promise before the Almighty God that I will be faithful,
my responsibility of my office as the Ottoman demonstrated total decency and right of lawful judiciary. His Majesty Oba Suleiman Adebili Bambade, your lawful the officiary community, both in Lagos and Ogun State of Nigeria. I shall be thoughtful, diligent, impartial, faithful, responsible, and just in performing all the duties of my office as the Ottoman officiary. To the best of my knowledge and ability, I should observe, obey, and follow the rules and regulations, custom, and all laws as may be prescribed from time to time by the lawful council, acting rightfully for the overriding benefits of the entire son and daughter of your lawful home and abroad. So let us go. Oníṣe ti ẹláàbọ̀ báyìí tí ọ̀rọ̀ tìṣíwájú ti ń jó ọba ṣe ti ẹnìyẹn o wàá ṣe láṣẹ yìí o ojú òní tì o bàbá èèyàn dáadáa ni o olùkọ́ ló ṣe jẹ́ sí wa so ìwọ náà bá ṣe orí pé wọ́n ti fi jẹ nísà o ti di kiri nìyẹn o mọ̀ ẹ́ pé baálé àrò tó yà máa mú yàn jẹ bàbá rẹ̀ ni bàbá rẹ̀ wáyé baálé àrò ló ló ń ṣe kò máa ṣe dáadáa ṣé kó máa ṣe dáadáa bí bàbá rẹ̀ torí ọlọ́ba ní ẹ̀ náà lóde náà náà fi dé bíbá iṣẹ́ ẹ̀ báyìí ọlọ́run àtúbọ̀ fún mi sí i bàájì rẹ̀ ọmọ wa táyé ìṣẹ̀ṣẹ̀ oníyàyè o àdúrà gbà o. ọlọ́fẹ́ ọ̀fìṣẹ́ ni kò ní kábàámọ̀ pé òfin jẹ lísà lẹ́yìn tẹ́ jẹ lísà yìí ìjọ máa jó dídó ọ̀yà máa dáyọ̀ ìlú ìṣẹ̀rẹ̀ ọlọ́fin kò ní bàjẹ́ èèyàn rí ló ń bẹ̀yàn rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ èèyàn rí lè bẹ́yàn burúkú àdúrà yẹn àgbà nǹkan yìí ṣe yàn lẹ́yìn nídìí iṣẹ́ òṣèlú gbìyànjú ètò ní kó má ṣòṣèlú àdúrà àgbà ìlú iṣẹ́. Ṣé ẹ kọrin fún pé ọmọ ṣe àwọn ṣòro ṣe o àwọn ṣòro ṣe o ọ̀gbẹ́ni ọmọ àmísà àwọn ṣòro ṣe o. Oyè tó jẹ ìwọ náà bàbá mi dọ́bùjì torí Lisa ló ṣe kí wọ́n ṣòye kékeré Lisa òun ló double as Abọrẹ̀ Ọlọ́fin. So with that title comes a whole lot of responsibility. But I am confident that you can handle it. Tó bá mọ̀ for sọ̀kọ́nú ẹ̀ méjì, òun ṣe Abọrẹ̀ nínú ìlú Ìṣẹ̀rẹ̀ nìkan. Gbogbo ibi bẹ́ẹ̀ká gbà yẹn, Abọrẹ̀ ló máa ń lọ ṣètùtù bẹ́ẹ̀. Gbogbo accident tó ṣẹlẹ̀ ní express Ọ̀tẹ́dọ́lá Abọrẹ̀ Ọlọ́fin ló máa ń ṣe tuntun bẹ́ẹ̀ tẹ́lẹ̀. So you have a whole lot of responsibility. Ọlọ́run adé fún ẹ ṣe lágbára Ọlọ́run mo believe pé wàá rí ìfáǹdẹ̀ wàá tún ṣe. Gbogbo wa la mọ̀ pé àwọn tó ń jẹ oyè ní sìn níṣẹ́ wọ́n tún lè ṣe àbí bẹ́ẹ̀ kọ́ àbẹ́ mọ̀ nǹkan tí ìyá ní máa ṣe àdúrà gbà o òní jẹ́ léwu lọ́wọ́ ẹ̀mí àágùn òní fàìsàn ló tọ́ bá a ṣe ń ka 3 wọ́n náà ka 3 àka 5 wọ́n àka 10 kí ló ní gbogbo wa
wàá ṣe 10 wàá ṣe 20 wàá ṣe 30 wàá ṣe 40 gbogbo wa jọ máa dàgbà jọ máa dògbò agbára ọlọ́run àlékọ́jú lọ gbogbo orí táwọn kábíyèsí rẹ̀ ti sún fún ẹ lẹ́yìn abẹ́lẹ́ náà ẹ̀mọ́ wọn ní dàrú nǹkan rí báyìí lẹ́mọ́ máa péjú ṣe nínú wọn náà tó máa ṣe oríire tó máa náà tún fẹ́ wá túnlù ṣe náà ó ṣe máa rí fún ẹnìyẹn o àárín yóò ní dàrú òkè òkè lẹ́múrú sí òkè òkè ló máa lọ ṣe máa rí fún ẹnìyẹn o lọ́gà àwọn alálẹ̀ tó tẹ̀lé ìlú o. Èmi ni ọba Samuel Olúṣẹ́gun Ṣóbọ̀wálé Benson olójòdú ti Òjòdú Kingdom. Mo fi àkókò yìí kí bàbá wa Ọlọ́fin Àdìmúlà ti Àwórì pátápátá wípé wọ́n kú ọdún kẹta lórí àpèrè bàbá wọn. Pàápàá pẹ̀lú summit tá a ṣe a rí pé ó dùn ó lárinrin. Irú nǹkan báyìí la dẹ̀ ń fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn Àwórì. Ọlọ́run á dúró tì wá, Ọlọ́run á fún wa ṣe o. Ó ti ṣọdún mẹ́ta, á ṣọdún mẹ́rin, á ṣọdún márùn, á ṣe mẹ́wàá, á ṣogún ọdún, á ṣọgbọ̀n ọdún nínú òkú yìí ní tẹ̀mí àti àlàáfíà ara kò dẹ̀ ní olúfòkùn ṣe. Òun àti olórí wọn á papọ̀ wọ́n á jọ pẹ́ lórí ìtẹ́ náà. Àwa náà tá a jẹ́ ọmọlẹ́yìn wọn á kó wa jẹ pẹ́pẹ́pẹ́. Ẹ̀yin náà tẹ́ dẹ̀ wá gẹ́gẹ́ bí reporters torí Àwórì dùn lẹ́nu yín ju tàwa pàápàá lọ. Ẹ mú kí yín náà o, ẹ kú iṣẹ́ náà, ẹ kú iṣẹ́ ẹbí torí iṣẹ́ ẹbí lẹ̀ ń ṣe. Kọ́ rìpọ́tà tó sọ Àwórì ju èmi tí mo jẹ́ bá lọ. Iṣẹ́ lẹ̀ mi ṣe láà o, àdúrà yín á gbà o, ojú òní tì yín o, àmọ́ àrí bá ti ṣe ẹ̀ máa rọ́nà gbégbá o. Ẹ ṣé mo dúpẹ́ gan ni o. Ọba Olúwaṣẹ́gun Adéyẹmí Àjàsà ọba tìlú Onígbòǹgbò. Inú mi dùn láti wà ń bílẹ̀ ní láti wá bá ọmọ ìyá mi ọmọ bàbá mi láti wá bá ṣe àjọyọ̀ ọdún kẹta. Mo wá fi àkókò yìí gbàdúrà pé ẹ̀mí gígùn àtàlàáfíà a máa jẹ́ tọlọ́fin àti gbogbo àwọn ọba ọmọlẹ̀ Àwórì pátápátá. Nǹkan ò ní ṣe kankan nínú wa. Ọmọdé ni gbogbo á fi joyè àádẹ́ máa fagbá lò ó. Ọlọ́run ṣe ọdún mẹ́ta báyìí, mi ń ṣe ọdún mẹ́rin. Èmi àti Ọlọ́rẹ̀gùn ọmọ ìyá ni gbogbo wa. Ọlọ́fin á pẹ́ fún wa, á pẹ́ láyé. Ọdún mẹ́ta ló ṣe aṣọgbọ̀n ọdún, á ṣàìmọye ọdún láyé. Nǹkan ò ní ṣe, kò ní ṣọmọ, kò ní ṣaya. Ògo Àwórì ni gbogbo wa. Kò wá ní bàjẹ́ lọ́wọ́ wa, kò ní bàjẹ́ lórí wa. Ìlú Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin á máa gbèrú sówó, á máa gbèrú sọ́mọ, á máa gbèrú sálàáfíà. Mo dúpẹ́ ní àsìkò ọba Sulaimon pé àwọn ohun mèremère ó bẹ̀rẹ̀ sí ní wọlú ìlú ìwá lásìkò ẹ̀. Kò dẹ̀ tí ì pín síbẹ̀ bó ṣe rí níletò gbogbo aná nìyẹn. Gbogbo àwọn ọba tí a wà ń sìn àwọn ọba àgbàlódé ni a dẹ̀ ń bára wa ṣe. Àjọṣe wa kò ní bàjẹ́ ní agbára tọlọ́run. Bó ṣe máa rí ní ìlú Èkó á máa gbèrú sí i. Ogun ò ní wọ Nàìjíríà. Àsìkò bàbá wa Tinubu yìí nǹkan ò ní ṣe wọ́n. Àbújá tó ń lọ yìí wọ́n máa padà wálé pẹ̀lú ayọ̀ àtàláfíà. Ọlọ́run á dẹ̀ mú wọn délẹ̀ lérí lágbára Ọlọ́run. Ogun ò ní wọ Nàìjíríà, ìdààmú ò ní wọ Nàìjíríà. Nàìjíríà máa tùbọ̀, ó máa tùṣẹ́ fún gbogbo wa ni. Gbogbo eléyìí tó wà ńlẹ̀ yìí Ọlọ́run máa bá wa kó kúrò ńlẹ̀. Lẹ́yìn kùrukùru ojú ọjọ́ ìmọ́lẹ̀ á tàn. Ìmọ́lẹ̀ ti tàn ní Nàìjíríà lásìkò bàbá wa bó ṣe máa rí nìyẹn. Àdúrà wa gbà Ọlọ́fin àṣeyí ṣàmọ́dún tọdún tó mọ̀ wá bá wa láyé àṣọdún nígbà bó ṣe máa rí nìyẹn.